أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، والسلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam. Ìkẹ́ Ọlọ́run, ìgẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kọ́lọ̀ bá wa ṣe fún ànábì àtàwọn ará ilé ẹ̀, kó bá wa ṣe fáwọn sàábì ànábì àti gbogbo àlùmọ̀ ànábì lápapọ̀ títí dijọ́ gbéǹde alqiyama. So láìpẹ́ yìí mo ṣalábàápàdé ọ̀rọ̀ alfa ọmọ ìyá wa, alfa Abdulbasit, tí wọ́n ń pè wọ́n ní àpọ́nlé ànábì. Mo bẹ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fún àfáà náà àti ẹnìkọ̀ọ̀kan wa, kọ́lọ̀n kí ó ṣàlékún dídúró déédéé wa lórí Islam, ó sì fún alálékún àgbọ́yé ẹ̀sìn Ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ́run ọba ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. Sọ̀rọ̀ tí mo gbọ́ yìí mi ìmọ̀gbà tó ti jáde, àmọ́ mo kàn bá a pàdé ń sin náà ni. Mo sì rí i pé àwọn èèyàn ń hó ń gbà táfà ń sọ̀rọ̀. Mo á rí i pé ó bùkátà kéèyàn ó sọ̀rọ̀ ń parí níwọ̀nba díẹ̀. Abẹ́lẹ́ ọ̀nkọ́ lọ́mọ́sá ìfiwá ṣe kò ń jẹ déédéé lórí tí a bá sọ. Náà ká gbọ́ ọ̀rọ̀ tí àfáà náà sọ. Kí ni ìdájọ́ ẹ̀sìn lórí táìsì? Sábà mi lo fóònù rí ni. Kí ni ìdájọ́ ẹ̀sìn lórí fóònù? Sábà mi lo ìdájọ́ ẹ̀sìn rí. Kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀sìn? Sábà mi lo mọ́tò rí. Kí ni ìdájọ́ ẹ̀sìn lórí mọ́tò? Sábà mi lo sẹ́sà sọ rí. Kí ni ìdájọ́ ẹ̀sìn lórí àwọn sẹ́sà sọ rí? Ẹ̀wọ́n mi là ó. Ẹ̀wọ́n yẹn bẹ́ẹ̀. Wáì kí ló dé? Sẹ́yìn ìyá Naam, níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àfá Abdulbasit àpọ́nlé ànábì, àfá ń sọ̀rọ̀ lórí ṣíṣe àṣejù, pé gbogbo nǹkan náà la máa sọ pé ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀, ìdájọ́ ẹ̀sìn lórí gbogbo nǹkan, ìdájọ́ ẹ̀sìn lórí gbogbo nǹkan, ìdájọ́ ẹ̀sìn lórí gbogbo nǹkan. Àfá ní ṣé ànábì rìn lórí táìsì rí ni? Kí ni ìdájọ́ ẹ̀sìn lórí táìsì tá à ń rìn lórí ẹ̀? Sáànábì wọ mọ́tò rí ni? Kí ni ìdájọ́ ẹ̀sìn lórí mọ́tò? Sáànábì kóṣẹ́ sásọ ni? Kí ni ìdájọ́ ẹ̀sìn lórí à ń kóṣẹ́ sásọ? Sáànábì lo fóònù? Kí ni ìdájọ́ ẹ̀sìn lórí fóònù? Àti nǹkan míì tí àáfàá tún kà. So náà ká tẹ̀síwájú. social media wà láti kú ọ̀pọ̀lọpọ̀ yẹn kó ló Islam. Nítorí ìgbóná fún tá a bá gbé gbogbo nǹkan, tá a bá kan sọ̀rọ̀ nísìnyí, èyí tí ń sọ yìí nísìnyí, ẹ̀rọ ló sọ yẹn sí ọ̀rọ̀. Wọ́n àpẹẹrẹ àdàgbò ní jáde yẹn kú. Náà ṣe gbọ́, àfáà níyì tí àwọn ń sọ yìí nísìnyí, ẹlòmíì ó tún wá jáde yóò ní èsì ọ̀rọ̀ fún àpọ́nlé ànábì pé orí dádì ẹ̀ burú. So abala yìí mi fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ púpọ̀, torí wípé èèyàn ń búyàn, èèyàn ń ṣépè, èèyàn ń ṣègbà. So yìí òun mo máa ń sábà sọ pé weapon fún àwọn tí wọ́n bá jẹ́ aláìmọ̀kan ni, kì í ṣe weapon mo ní mímọ̀, àbí àwọn tí wọ́n já àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jọ máa kéwú bíi tèmi báyìí. Torí pé àwọn nǹkan tí èèyàn fẹ́ sọ pọ̀ ńlẹ̀, so in tí èèyàn dẹ̀ fẹ́ fi sọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ kọjá ń bí ìbú. Lẹ́yìn náà ni pé ibú táfà abú yìí nísìnyí, àfá òun wò pé òun ti sọ̀rọ̀, ìyẹn àwọn ti sọ̀rọ̀, so kéèyàn kan wá jáde kó wá lóun fẹ́ fọ èsì lórí ẹ̀ bí ìgbà pé nìyẹn ń waste time ni. But àwọn máa pa waste time,
kí ló fà ní wípé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ sórí social media àwọn èèyàn kan gbọ́ wọn ó dẹ̀ gbà ń tẹ́ ẹ sọ tí ń tẹ́ ẹ sọ ò bá jẹ́ nǹkan tó correct lábẹ́ ìsìn ọlọ́run tá a bá dákẹ́ ọlọ́run ó bí wa ṣùgbọ́n tá a bá sọ yóò bá ní etí tó bá gbọ́ àlọ yóò gbà bọ̀ so ó ṣeé ṣe nínú àánú ọlọ́run nínú fífi ọlọ́run nínú àwọn èèyàn tí wọ́n gbọ́ ńgbà tẹ́yìn sọ́hun wọ́n tún lè gbọ́ ńgbà tẹ́lòmíì náà bá ṣàtúnṣe lórí ẹ̀ yóò wá jọ síra wọn ọlọ́run lè fi ṣe kòńgẹ́ lórí òdodo nínú nǹkan tó gbọ́ sòyẹn ló fà tó fi já sí pé èèyàn ń halẹ̀ èèyàn ń bèbú káwọn èèyàn má bàa sọ̀rọ̀ lórí tó jẹ́ sọkúsọ tó bá sọ èyí òun kò túmọ̀ sí pé àwọn tí ó bá sọ̀rọ̀ ò ní sọ ọ̀rọ̀ irú ẹ̀ náà ló jẹ́ kémi náà ó jáde tí n bá wo dáfà sọ pé orí dádì ẹ̀ burú ó ṣí èrè àfáà tún bí ebú kan bẹ̀ náà tó tí n bá wò yẹn àní sọ̀rọ̀ ṣùgbọ́n kò sí nǹkan tó kàn wá pẹ̀lú yẹn ẹni tó kàn wá ni wípé èyí tó ní ń ṣe pẹ̀lẹ́sìn ọlọ́run ká sọ fáwọn èèyàn náà ọ̀rọ̀ yẹn bíi 3 minutes ó ní but jẹ́ kí n dúró ń bẹ̀ yẹn so ọ̀rọ̀ mi sì tó ń bẹ táfà sanwájú but mi ì fẹ́ tírìtì gbogbo irú àwọn ọ̀rọ̀ báyẹn mi ì fẹ́ tírìtì irú àwọn ọ̀rọ̀ báyẹn náà ǹjẹ́ gbogbo nǹkan ni ẹ̀sìn ní ìdájọ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ní Islam ẹ̀sìn Islam gbogbo nǹkan pátá òun náà lòfin Ọlọ́run ọba ń bẹ lórí ẹ̀ ìyẹn ló fà tó fi já sí pé àwọn òfin tá a ní nínú Islam àwọn àfáà jẹ́ ká mọ̀ wípé ó pín sí bí ọ̀nà bíi 5 ẹni tí ó jẹ́ halali ó ń bẹ ẹni tí ó jẹ́ haram ó wà ẹni tí ó jẹ́ mubah ó wà lára àwọn tá a máa rínu so lára ẹ̀ náà láti mara àwọn eléyìí jọ́ra àyàn eléyìí jẹ́ kìí ṣọ́ra àyàn eléyìí kò dáa kéèyàn ṣe èèwọ̀ ni eléyìí kò dáa tó then eléyìí tó bá wù ẹ́ ṣe tó bá wù ẹ́ má ṣe so kò sí nǹkan kan nínú Islam kò sí nǹkan kan tí ń bẹ láyé yìí tó já sí pé kò sófin Ọlọ́run ọba lórí nǹkan yẹn tí Islam ò lófin lórí ẹ̀ gbogbo nǹkan pátá ní Islam lófin lórí ẹ̀ a dẹ̀ gbọ́dọ̀ bá àwọn nǹkan yẹn lò according to òfin tó bá ń bẹ fún wọn nínú Islam torí pé Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní ma farratna fil kitabi min shay'in gbogbo nǹkan lòun Ọlọ́run ọba ṣe kí ni lòun sọ nípa rẹ̀ nínú tírà Ọlọ́run ọba lè sọ ijmalan lákòótán tẹ́ padà máa rí ìfọ́síwẹ́wẹ́ lọ́dọ̀ ànábì Ọlọ́run sì lè sọ tafsilan nífọ́síwẹ́wẹ́ náà tó já sí pé yóò sọ yóò sì yanjú ẹ̀ náà yóò fọ́ sí wẹ́wẹ́ ń bẹ̀ náà so ìyẹn ló fà á tó fi já sí wípé gbogbo nǹkan ní Islam ní ìdájọ́ lórí ẹ̀ ṣé gbogbo nǹkan wà ní haram kìí ṣe gbogbo nǹkan ní haram ṣé gbogbo nǹkan ní halal kìí ṣe gbogbo nǹkan ní halal kódà níbi táfà ń fi ìdájọ́ ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ tó nínú ọ̀rọ̀ yìí táfà ó mà àfà lè má gbà lérò pé àwọn ń fi nǹkan yẹn ṣe yẹ̀yẹ́ ni ṣùgbọ́n ìfi nǹkan ṣe yẹ̀yẹ́ ni nǹkan yẹn àfà ní kódà bẹ́ẹ̀ lómi bá rí aláǹgbá méjì tí wọ́n ń gunra wọn níta gbangba ní subhanallah subhanallah aláǹgbá ń gunra wọn níta gbangba eléyìí ò bá dájọ́ ẹ̀sìn mọ́ wọ́n bá fẹ́ gunra wọn yẹ kán bọ́ sínú ihò kán tó máa gunra wọn ní ìfi ẹ̀sìn ìfòfin ẹ̀sìn sí yẹ̀yẹ́ nìyẹn ìyẹn dẹ̀ ní bí ìgbà téèyàn ń display àìmọ̀kan òun ni nǹkan yẹn rí torí pa ti mọ̀ pé gbogbo nǹkan ló ní òfin ó lè jẹ́ haram ó lè jẹ́ halal èyí tó jẹ́ halal olófin èyí tó jẹ́ haram olófin principle kan wà lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn àfẹ́sìn nínú Islam téèyàn bá jẹ́ni tó bá kéwú yàtọ̀ sí pé akànká kéwú agbọ́ lárúbáwá a lè tún nǹkan díẹ̀díẹ̀ téèyàn bá jẹ́ni tó lo irinṣẹ́ kéwú tó kí yẹn òun náà ni pé al-aslu fil ashiya'i al-ibaha al-aslu fil ashiya' al-ibaha gbogbo nǹkan pátápátá tẹ́rí ni tí ń bẹ tá à ń rí ìpìlẹ̀ ìdájọ́ ẹ̀sìn lórí gbogbo ẹ̀ ìpìlẹ̀ òfin ẹ̀sìn rẹ̀ ni wípé ẹ̀tọ́ ni fẹ́ni tó bá ní bùkátà sí láti lò ó ẹni bá ní bùkátà láti lẹ táìsì málé rẹ̀ halali ni ẹni bá ní bùkátà láti kó sẹ́sàsọ rẹ̀ halali ni ẹni bá ní bùkátà láti gé gọ̀ọ̀bì halali ni ẹni bá ní bùkátà pásọ òfin lòún fẹ́ wọ̀ halali ni torí pé gbogbo àwọn nǹkan ń bẹ lábẹ́ al-ashiya al-aslu fil ashiya al-ibaha gbogbo àwọn nǹkan ìpìlẹ̀ wọn ni pé
ẹ̀tọ́ ni wọ́n, agbọmẹ̀díyàn láàyè atú sílẹ̀ láti lò ó tó bá wù ú, ìpìlẹ̀ nìyẹn, ní jíjẹ ní mímu. illa ma dalla dalilu ala tahrimihi, illa ma dalla dalilu ala tahrimihi, àfìyí tá a bá rí ẹ̀rí tó sọ ọ́ di èèwọ̀ nínú àwọn nǹkan yẹn náà là á pè léèwọ̀. tẹ́rí pófin ti wà, òfin ìsìláàmù ni pé ìpìlẹ̀ gbogbo nǹkan ni pé halali ni. èyí tá a bá wá rí ẹ̀rí tó bá pè léèwọ̀ á wá sọ pé èèwọ̀ ni eléyìí, ṣùgbọ́n ìpìlẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ni pé halali ni. nínú àwọn nǹkan tó jẹ́ àwọn àṣìyáhù yìí, nínú oríṣiríṣi ọ̀nà la lè gbà rí ìtọ́ka tí ó sọ pé èèwọ̀ ni kinní yìí, imma lima bihi aw lima fihi min darar wa idrar, bóyá ń ti torí ìnira jàǹbá aburú tó wà ń bẹ tó lè kó báyàn yóò di haram. irú ẹ̀ lọ̀rọ̀ à ń mutí, à ń mugbó. onígbó lè máa sọ wípé kò sẹ́ẹ̀rí pé haramu nígbó, ókè igbó ó máa ń tọ́nu orí, ẹ̀rí wà fún yíhun. náà ẹni tí ń mu sìgá lè máa sọ pé sìgá kì í pààyàn bí ọtí, but òun náà máa ń ṣe kí ni, ó máa ń kónira bá láàfin ara. ẹ̀rí náà ni wípé in tó bá ti lè ní ìkónira bá ní nínú, haramu náà ni ó jẹ́, pẹ̀lú àwọn àlàyé mi tó ń bẹ lábẹ́ ẹ̀bẹ̀. ṣùgbọ́n mo kàn fẹ́ ká gbọ́ yé níbàá ni wípé ṣe rí ọmọ ìyá mi nínú Islam, pàtàkì jùlọ àti àáfàá tí ó sọ̀rọ̀ yìí náà, ìyẹn ọmọ ìyá wa Alfa Abdul Basit àpọ́nlé ànábì tó sọ̀rọ̀ sóyé. a gbọ́dọ̀ lọ mọ̀ wípé nínú òfin Islam wa gbogbo nǹkan kọ́ ni halali, ẹ̀já lọ dì í mú. gbogbo nǹkan sì kọ́ ni haram, ẹ̀já lọ dì í mú. àwọn tó sì jáwọn nǹkan halali yóò máa jẹ́ halali rẹ̀ náà ni lópin ìgbà táwọn nǹkan mi ò bá ti lọ́rọ́ lù ú tí ó sọ di haram. bí kéèyàn kan béèrè ń sìn pé kí ni ìdájọ́ lílo Facebook, pé sáà Ànábì lo Facebook ni, a ní ìdájọ́ lílo Facebook ìpìlẹ̀ náà ni pé halali ni. ṣùgbọ́n ẹni tó bá já pé yóò lò ó síbàjẹ́ yóò jẹ́ haram. lápèjúwe nísìn ọ̀bẹ tá a fi ń gé ẹran, tá a fi ń gé ẹja, tá a fi ń gé ewébẹ̀, kéèyàn máa ta ọ̀bẹ nísìn halali ni. ṣùgbọ́n ó lè padà di haramu fún yàn láti tà tó bá jẹ́ pé ẹni tá a fẹ́ tà fún yẹn a mọ̀ kó fẹ́ lọ fi gún yàn, ó fẹ́ lọ fi ṣe jàǹbá, yóò di haramu fún yàn láti tà ń gbà yẹn. bó ti ìpìlẹ̀ ẹni pé halali ni, mubahu ni a lè tà tí yẹn bá fẹ́ ṣòwò ẹ̀. ìpìlẹ̀ ẹni yẹn tí ò bá ti jẹ́ pé tí wọ́n ń lo nǹkan yẹn fún jù ní nǹkan jàǹbá, ìpìlẹ̀ ẹni yẹn. ṣùgbọ́n nǹkan tó jẹ́ nǹkan tó tọ́ ń gbà míì náà ní nǹkan míì lè ṣẹlẹ̀ sí tí ó padà sọ di nǹkan àìtọ́. bẹ́ẹ̀ náà ni nǹkan tá a pè ní àìtọ́ yẹn o pé haramu ni, nígbà míì nǹkan míì lè ṣẹlẹ̀ tí ó padà sọ di ẹ̀tọ́ lásìkò kan. irú ẹ̀ ni bí ọtí mímu nísìnyí, ìpìlẹ̀ ẹ̀ ni pé haramu ni. ṣùgbọ́n gbà míì yẹn lè wà nínú ipò tó já sí pé tí ò bá mu ọtí yẹn ẹ̀mí rẹ̀ ó bọ́. kìí ṣe pé ká fi tírìtì àìsàn là ń sọ. bóyá ẹni tó ń gbẹ́ngbẹ́ lápèjúwe nísìnyí, òǹgbẹ́ngbẹ́, kò sí omi kò rómi kankan tó lè mu, ọtí ni, tí ò bá dẹ̀ mú lásìkò yẹn ẹ̀mí ò bọ́, kò lè mu mára mọ́. so irú ẹni yẹn Islam wá ṣe ní halali fún òun láti mutí lásìkò yẹn kó lè fi survive, kó lè fi save ẹ̀mí ẹ̀, kó lè fi gbé ẹ̀mí ró. Islam ó ṣe ní halali fún. so gbogbo nǹkan ló láwọn ìdájọ́, but àwọn èèyàn tí wọ́n máa ń mọ àwọn ìdájọ́ yẹn làwọn tó bá já sí pé kéwú wọn bá gbé gba ọ̀nà pa afẹ́ mòfin Ọlọ́run, afẹ́ mọ ṣẹ̀ríà. eléyìí tó já sí pé àáfàá yìí ò gbarú lànà bẹ́ẹ̀ ló fà á tó fi já sí pé táwọn èèyàn bá ń sọ pé kinní yìí ìdájọ́ rẹ̀ rèé, ni wọ́n á ń jẹ́ ìnira fúnrú wọn, gẹ́gẹ́ bí tábà ń sọ pé ká máa sọ pé ìdájọ́ gbogbo nǹkan, ìdájọ́ gbogbo nǹkan, ìdájọ́ gbogbo nǹkan. ẹ ti mọ̀ pé àáfàá ò lo kéwú rẹ̀ kò gbé gba ọ̀nà ṣẹ̀ríà. táfà bá gbé kéwú rẹ̀ gba ọ̀nà ṣẹ̀ríà ni kíní yẹn ò ní jẹ́ ìnira fáfa. Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ nínú al-Qur'an wípé fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum. Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala ní òun búra, òun fi Olúwa rẹ̀ búra fún rẹ̀ òjíṣẹ́
yakimuka fima shajara bainahum títí tó fi já sí pé gbogbo ohun tó bá ti ń ṣẹlẹ̀ láàrin wọn wọ́n máa fi ọ̀rọ̀ lẹ̀ fún rẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam, wọ́n gba ìdájọ́ rẹ̀ lórí gbogbo nǹkan. Òfin tó bá ṣe lórí ẹ̀ náà ni ó jẹ́ òfin tí ó tẹ́ wọn lọ́rùn, tí wọ́n ní gbàgbọ́ sí, tí wọ́n gbà, tí wọ́n tẹ̀lé. Ọlọ́run ọba ní lẹ́yìn ìgbà náà thumma la yajidu fi sudurihim harajan mimma qadayt wa yusallimu taslima. In tó bá sì jẹ́ ìdájọ́ lórí nǹkan yẹn, tó jẹ́ ìdájọ́ tó bófin Ọlọ́run tànábì mu, wọ́n bá ti gbọ́, inú wọn ò ní bàjẹ́ sí láti gbà á. Inú wọn ò ní bàjẹ́ sí, kò ní jẹ́ ìbànújẹ́ fún wọn láti máa gbọ́ nípa òfin Ọlọ́run. Sòtórí ẹ̀ wọ́n rọ ọmọ ìyá wa àpọ́nlé ànábì Alfa wa Abdul Basit pé káfó gbìyànjú láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa arú àwọn àlámọ̀rí báyìí. Ìyẹn ní òun mi ka nǹkan kan díẹ̀ síwájú kí Salatul Asr kó tó tó, ní òun mi ka kàkà àwọn nǹkan kan díẹ̀ kan. Náà tí a bá lọ wo ọ̀rọ̀ Alfa wa Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala, ẹ má gbàgbé wípé mo ní gbogbo àwọn nǹkan yìí ìpìlẹ̀ wọn nínú Islam òun náà ni wípé halal ni al-aslu fil ashiya al-ibaha. So Ọlọ́run ọba tú wálẹ̀ láti lo àwọn nǹkan yẹn fẹ́ni tó bá fẹ́, fún ẹni tó bá wù láti lo àwọn nǹkan yẹn, ẹjá dìímú. Ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú àkọ́kọ́ ni pé alla yakuna fihi idrar, kó má já sí pé ìkónira bá ní ó ń bẹ nínú nǹkan tí ààrẹ rí pé haramu nìyẹn. Tó bá ti lè ní nǹkan kan tó lè fi kó ìnira báyàn, bá àlàáfíà rí èèyàn, yóò di haram túrò bẹ́ẹ̀. Àbí ká ti ẹ̀rí pé nǹkan yìí gangan, yálà àmọ̀nira tó ń bẹ ń bẹ, àmọ̀nira tó wà ń bẹ ni o, a kàn rí ẹ̀rí pé nǹkan yẹn gangan haramu ni. Tá a bá rẹ̀ rí pé nǹkan yẹn gangan haramu ni, jàmáà kí ni ó jẹ́ lábẹ́ òfin Islam? Yóò jẹ́ haram. So tó bá sì jẹ́ pé ààrẹ rí pé nǹkan yẹn haram, ṣùgbọ́n experience tá a ní ó fi rinlẹ̀ wípé nǹkan yìí máa ń kó ìnira báwọn èèyàn, yóò jẹ́ haram náà. So eléyìí ká dì mú. Nínú Majmu' al-Fatawa Alfa wa Ibn Taymiyyah rahimahullahu ta'ala, wọ́n sọ láyé kan nínú agboolé tírà náà, wọ́n ní jami'ul a'yan halalun tahirun. Gbogbo nǹkan tẹ́ rí yẹn o, gbogbo nǹkan tẹ́ rí yẹn pátápátá halali ni wọ́n, nǹkan tó mọ́ ni wọ́n. Topic nìyẹn. Àwọn fa'lam anna al-asla fi jami'il a'yan al-mawjudati ala ikhtilafi asnafiha. Lọ mọ̀ wípé ìpìlẹ̀ gbogbo àwọn nǹkan tí ń bẹ lórí ilẹ̀ tí ń bẹ láyé yìí lóríṣiríṣi, wa tabayuni awsafiha, àti oríṣiríṣi bí wọ́n ṣe rí níròyìn. An takuna halalan mutlaqan, òun náà ni pé gbogbo ẹ̀ halal pọ́nbélé ni wọ́n, tí ò sí haramu ń bẹ. Lil adamiyina, fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Lil adamiyina, fún àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn. Wa an takuna tahiratan, bẹ́ẹ̀ sì ni ìpìlẹ̀ wọn ni pé nǹkan tó mọ́ ni wọ́n. La yahrumu alayhim, kìí ṣe ìwọ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn mulabasatuha wa mubasharatuha, láti lò ó, láti dédì rẹ̀, wa mumassatuha, láti fọwọ́ kàn án. Wa hadhihi kalimatun jami'atun, wọ́n ní gbólóhùn ọ̀rọ̀ tá a sọ yìí pé ìpìlẹ̀ gbogbo àwọn nǹkan yìí pé halali ni wọ́n, nǹkan tó mọ́ ni wọ́n. Wọ́n ní ọ̀rọ̀ yóò kalimatun jami'atun, ọ̀rọ̀ tó kó nǹkan tó pọ̀ sínú ni. Wa maqalatun amma, ọ̀rọ̀ tó kẹnu tó kó gbogbo nǹkan sínú ni. Wa qadiyyatun fadilatun azima, bẹ́ẹ̀ sì ni òfin kan nínú ẹ̀sìn tó já sí òfin tó lọ́lá tó sì tóbi ni. Azimatul manfa'a, tí àǹfààní rẹ̀ tóbi. Wasi'atul baraka, tálùbáríkà rẹ̀ sì pọ̀. Yafza'u ilayha hamalatu ash-shari'a, tó já pé gbogbo àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ṣẹ̀ríà, àwọn àfẹ́ẹ̀sìn tí
tí wọ́n lọ nípa òfin Ọlọ́run wọ́n máa darí sí di principle di ọ̀rọ̀ yìí fi ma la yuhsa nínú àwọn nǹkan tí ò lóǹkà minal a'mal nínú àwọn iṣẹ́ tí bá ń ṣẹlẹ̀ wa hawadithin nas àtàwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ sáwọn èèyàn wọ́n ní wa qad dalla alayha adillatun ashara wọ́n ní ẹ̀rí mẹ́wàá ń bẹ tó já sí pé àwọn mọ̀ táwọn rántí tó tọ́ka tó prófò kìíní yìí pé ìpìlẹ̀ gbogbo àwọn nǹkan tí a bá ti rẹ́rìí pé ìwọ̀ ni tá a sì rí ìtọ́ka pó nínira nú pépìlẹ̀ wọn ni pé halali ni wọ́n láwọn ẹ̀rí mẹ́wàá ń bẹ lọ́dọ̀ àwọn táwọn sì rántí mimma hadarani dhikruhu min ash-shari'a nínú tó já pé àwọn sì rántí ẹ̀ nínú àwọn ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ nínú sharia kitabullahi wa sunnati rasulihi wattiba'u sabilil mu'minina al-manzumati fi qawlihi ta'ala èyí tó ń bẹ nínú tírà Ọlọ́run bẹ́ẹ̀ táwọn rántí èyí tó wà nínú súnà ànábì nọ́rọ̀ ànábì wà táwọn rántí bákan náà èyí tó jọ́rọ̀ àwọn sàábé táwọn rántí náà ṣe kíni ó ń bẹ tó já sí gbogbo ẹ̀ wá kó sábẹ́ ọ̀rọ̀ tí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ati'ullaha wa ati'ur rasula wa ulil amri minkum ẹ tẹ̀lé ànábì ẹ gba òfin rẹ̀ ẹ tẹ̀lé àṣẹ Allah ẹ tẹ̀lé àṣẹ ànábì ẹ gba òfin wọn wa ulil amri minkum àtàwọn tí wọ́n ní tẹnu wọn tọrọ nínú yín àwọn àwòlẹ̀ ní àkọ́kọ́ tẹnu wọn tọrọ tó ju àwọn sàábì ànábì lọ. wọ́n ní wa qawlihi innama waliyukumullahu wa rasuluhu walladhina amanu so wọ́n tó kó ti ááyà yẹn náà so lẹ́yìn náà tá a bá lọ kà á dé láti péjì yìí lọ síwájú àárí àwọn àlàyé tí Ibn Taymiyyah ṣe lórí kìíní wọ́n dẹ̀ kó àwọn ẹ̀rí yẹn wá tí wọ́n ní àwọn rántí báwọn ṣe fẹ́ discuss mas'ala yìí àwọn rántí ẹ̀ àmọ́ torí àsìkò ànílé ka àwọn ẹ̀rí yẹn jáde. náà so eléyìí mo fẹ́ léyìí pàkíyèsí lórí ọ̀rọ̀ wípé ṣẹ́rí gbogbo àwọn nǹkan yẹn halali ni especially gbogbo tí àfa Abdul Basit àpọ́nlé ànábì dárúkọ yẹn táìzì lílò mábò pop fèlà dídé kíkó sẹ́sà sọ lílo fóònù gígun mọ́tò àti nǹkan míì náà tán bá tún dárúkọ fún yín ìpìlẹ̀ àwọn nǹkan yẹn ni pé nínú òfin Islam halali ni wọ́n so gẹ́gẹ́ bí ìbéèrè táfà béèrè pé kí ni ìdájọ́ àwọn nǹkan yẹn àfọ ò béèrè lẹ́ni tó ń wá èsì ṣùgbọ́n àfà béèrè lẹ́ni tó ń challenge but ẹni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ mímọ̀ tó sì gbé ìmọ̀ rẹ̀ gba ìlànà sharia kíní yẹn very simple answer òun náà ni kì í ṣe béèrè kéèyàn béèrè pé kí ni lílo Facebook á sọ pé kí ni ìdájọ́ Facebook ó jọtí wà ní rárá ó jẹ́lẹ́dẹ̀ wà ní rárá so tó o bá ti lè fi rinlẹ̀ kó jẹ́ nǹkan òun gangan aslu ìpìlẹ̀ rẹ̀ ni kó jẹ́ nǹkan aburú ajá sí pé aláàlí náà ni ọ̀ǹtì ìgbà tá a bá tó rí lílò rẹ̀ lọ́dọ̀ ẹnìkan tí yóò sọ di pé haramu ni bó ṣe ń lò yìí aṣọ nísìnyí téèyàn méjì lọ rà lọ́jà bóyá léèsì ni bóyá àǹkárá ni bóyá gẹ́nì ni èèyàn méjì lọ rà àbí màtíríà náà ni aṣọ táwọn méjèèjì rà yẹn ẹ lè sọ pé haramu láṣọ yẹn ṣùgbọ́n báwọn méjèèjì bá ṣe wá rán ó lè tọ́ka pé haramu ni nígbà tó bìnrin kan rántí ẹ̀ ó rán ní níná tó ṣe kíni tó bá òfin Ọlọ́run ọba lọ ìgbà tẹ́rẹ́ nìkan tó ń rántí ẹ̀ apá kan ló ní kò tún bora tán ó tún short ẹni aṣọ tó wọ̀ yìí haramu ni ìyẹn ni pé dìwé bó ṣe rán aṣọ tó wọ̀ yẹn haramu ni fún kìí ṣe pàṣọ gangan ló jáburú ṣùgbọ́n bó ṣe rán yẹn ní ó ti sọ di haramu fún láti wọrú aṣọ bẹ́ẹ̀ jáde síta gbangba tó bá jẹ́ pé ọkọ rẹ̀ láàrin òun àtọkọ ẹ̀ ló bá wọ̀ ń sí ni ọ̀tọ̀ nìyíhun àmọ́ ó wọ̀ ọ́ jáde sí gboro tó já pé àìmọye àwọn èèyàn ni wọ́n máa rí ẹ ó wọ̀ ọ́ jáde sínú compound ilé yín àbí sínú àdúgbò yín yóò jẹ́ haram ṣùgbọ́n sásọ yẹn gẹ́gẹ́ the same aṣọ tẹ́nìyẹn wọ̀ yẹn a rí lára ẹlòmíì náà pé ní haram so ọ̀rọ̀ ties àwọn ìbéèrè yẹn àwọn ìbéèrè tó já pé àwọn èèyàn tí wọ́n bá ń gbọ́rọ̀ àwọn àfáà súnà tí wọ́n ń ṣàlàyé ṣẹ̀ríà fáwọn èèyàn gan wọ́n ti gbọ́ yé pélé kì í ṣe béèrè bígbà tí èèyàn kàn ń ṣeré lásán ni so torí ẹ̀ mú rọ ọmọ ìyá wa Alfa Abdul Basit àpọ́nlé ànábì pé àwọn nǹkan yìí káfa ká máa wò dáadáa ká tó máa jáde so gbogbo nǹkan kọ́ ni gbogbo nǹkan ló ní ìdájọ́ nínú ṣẹ̀ríà Islam kò kàn wá pẹ̀lú pé sáwọn tàn náà ò ní ìdájọ́ nítorí àfà béèrè ẹnu kìíní yẹn náà
pé ṣé kò sí ìdájọ́ lọ́dọ̀ àwọn tọ̀hún náà ni àwa nìkan la ní ìdájọ́ that is in reverse àwọn tí wọ́n ṣe mùsùlùmí but kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ìdájọ́ tó ń bẹ lọ́dọ̀ wọn ìyẹn tó kàn wá ní ìdájọ́ tó ń bẹ lọ́dọ̀ tiwa tọ́lọ́ ń fẹ́ ká tẹ̀lé ànábì lórí ẹ̀ sallallahu alayhi wa sallam tó kàn wá nìyẹn. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an pé huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a. Olúwa ọba lòun ló ń ṣẹ̀dá òun dá fún yín gbogbo nǹkan tó ń bẹ lórí ilẹ̀ pátápátá òun dá fún yín ni. Ìyẹn ni pé Ọlọ́run ọba dá wọn nǹkan yẹn fún ọmọ ẹ̀dẹ́ èèyàn fún àǹfààní wọn fún ìwúlò wọn títí tá a fi rí yìí tí ó dárí tọ́ka pé eléyìí jẹ́ haram pẹ̀lú ẹ̀rí imma bi ainihi aw bi sababin kárí tọ́ka pé kíní yẹn gangan haramu ni àbí kárí ìtọ́ka wípé kíní yẹn ó ní nǹkan tó sọ ọ́ di haramu sábàbí kan ṣẹlẹ̀ sí tó fi di haram bí ìkónira báyàn gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká lọ gbàgbọ́ yé ẹ̀sìn wa lórí ẹ̀ ká má da ẹ̀sìn ró máwọn èèyàn lọ́wọ́ so ẹni tó bá fẹ́ ṣe Islam udkhulu fi silmi káfà lọ́lọ́run ọba sọ kìí ṣe wípé ká máa sọ pé gbogbo àwọn nǹkan yìí kíní ìdájọ́ eléyìí ìdájọ́ mọ́tò ìdájọ́ ṣíbí ìdájọ́ kíní kan ìdájọ́ táìsì ó ń lé àwọn ẹ̀kọ́ ní Islam ìyẹn kalam farid ọ̀rọ̀ òfìfo lásán ni ẹni tó bá torí pé wọ́n ń sọ ìdájọ́ ẹ̀sìn tó bá kúrò nínú Islam ìyẹn ò ní Islam ṣe ó kàn wà ń bẹ̀ lára ni kò sí ń bẹ̀ nínú ọkàn pẹ̀lú Ọlọ́run ọba Allah so mùsùlùmí bó ní ó ṣe lóun fẹ́ máa ṣe Islam tí ó sì fẹ́ máa sá fún pé kẹ́ máa sọ pé ìdájọ́ Ọlọ́run òfin Ọlọ́run lélẹ́yìí lórí nǹkan tó ń ṣe fáìn tó bá ń ṣe nǹkan yẹn tí wọ́n bá sòfin Ọlọ́run fún un torí pé kíní yìí tóun ṣe yóò bófin Ọlọ́run mu so okay a mọ̀ pé ọ̀nà tó náà ń gbà ṣe lọ́run rèé okay ká béèrè lọ́wọ́ àfa Abdulbasit wípé kí ni ìdájọ́ bàbá Àjẹ̀bú títa káfà sọ kí ni ìdájọ́ ọmọ ta bàbá Àjẹ̀bú kí ni ìdájọ́ yahoo táwọn èèyàn ń ṣe káfà sọ kí ni ìdájọ́ báwọn èèyàn ṣe ń górí tán bá lọ́wọ́ àwọn èèyàn ní tí wọ́n ń pa àwọn èèyàn torí pé wọ́n fẹ́ ṣoògùn kí ni ìdájọ́ rẹ̀ káfà sọ kí ni ìdájọ́ kóbìnrin àbí kí ọkùnrin kó sọ̀rọ̀ ẹ̀ di obìnrin kí ni ìdájọ́ kóbìnrin kó sọ̀rọ̀ ẹ̀ dọkùnrin káfà sọ àbí onídàájọ́ ní Islam ni so bí àwọn yìí ń báfa táfà bá lè sọ kí ni ìdájọ́ kéèyàn máa mutí kó máa mugbó káfà sọ táwọn nǹkan yẹn bá ní ìdájọ́ ní Islam so èyí táfà amálàfà sọ yẹn ẹlòmínà tó bá mọ̀ míì náà ó sọ pé eléyìí náà ìdájọ́ Islam rèé but ká máa wá mú àwọn àpèjúwe tí ò wúlò pé ẹlòmíì tó bá rí aláǹgbá méjì tó ń bára wọn tó gunra wọn níta gbangba yóò mọ̀ ní subhanallah aláǹgbá méjì wọ́n ń gunra wọn níta gbangba kò bófin Ọlọ́run mu ó yẹ ká lọ sínú ihò ká lọ máa gunra wọn ni ta ló ń sọ yẹn tí ìbá ṣe pé èèyàn fẹ́ máa fi òfin Ọlọ́run ọba ṣeré ta ló ń sọ yẹn then ká máa bú bàbá àwọn èèyàn nítorí pé a fẹ́ káwọn èèyàn ó ṣe correction àtúnṣe lórí ọ̀rọ̀ tá a bá sọ táwa náà ń fura wípé ọ̀rọ̀ tá a sọ yìí a lè ráwọn èèyàn tí ó jáde correct wa lórí ẹ̀ ká ti máa wá bú bàbá wọn kalẹ̀ pé àbórí bàbá rẹ̀ dàrú ni. ṣé mọ̀ kíní yẹn ni a sì ń bọ́ ẹnìkan wípé ó ń bú àwọn àgbàlagbà nísìn èmi tèmi jáde sọ̀rọ̀ ń sin èébú táfà bú yẹn ó ti ṣẹlẹ̀ pé àfà àti bú bàbá tèmi torí pé mi ti sọ̀rọ̀ lórí táfà ṣe àtẹlòmíì náà tó náà bá sọ̀rọ̀ lórí táfà ṣe tó ti ṣó wípé àfà bú bàbá ẹnìyẹn náà torí pé àfà ti bú bàbá ẹni tí ó bá jáde sọ̀rọ̀ kalẹ̀ pé orí bàbá rẹ̀ dàrú which is kíní yẹn ní téèyàn bá mọ ìpìlẹ̀ ibi táfà tí ń bọ̀ náà kò ní jọyàn lójú púpọ̀ tí àfà abéèbú nísìnyí kò ní fi bẹ́ẹ̀ jọyàn lójú púpọ̀ ní téèyàn bá mọ ibi táfà tí ń bọ̀ kò ní jọyàn lójú púpọ̀ pé àfà abéèbú but àwọn ò nídìí àti máa ṣe gbogbo orú nǹkan báyẹn nìyí tó kàn wá ní wípé ká ṣàlàyé ẹ̀sìn Ọlọ́run ìtọ́lọ̀ ń bá ní ká gbóyé ń bẹ́ nìyí ká sọ téèyàn bá sọ nǹkan kan tá a rí pé kíní yóò correct ká sọ nǹkan yẹn pé kíní yóò correct láti má fi ṣì àwọn èèyàn lọ́nà torí pé àwọn èèyàn in tí wọ́n connection tó ń bẹ láàrin wọn àtàwọn àfáà náà ni pé ká pè wọ́n lọ sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ṣíṣàlàyé òfin Ọlọ́run fún wọn lórí àwọn nǹkan tá a sì gbọdọ̀ pa á mọ́ ńgbà tá a bá ti mọ̀ ọ́n tó ń bẹ láàrin àwọn àfáà
tí wọ́n já wọn oníkéwú níwọ̀n bá ń tọ́lọ̀ ń bá fún wọn mọ̀ àtàwọn èèyàn tí wọn ò kéwú náà nìyẹn. Lẹ́yìn yẹn nǹkan yòókù ní kò sí nǹkan. Táwọn èèyàn bá ti jẹ́ onímọ̀ ní láwùjọ, àǹfààní tí wọ́n fẹ́ ṣe fáwọn èèyàn náà ni pé ẹ ṣòfin Ọlọ́run fún wọn. Ṣòfin Ọlọ́run náà làwọn kan fẹ́ máa fetí dànù yìí. Torí ẹ̀ gbogbo ń táfa kálẹ̀ ń pátá, ọ̀rọ̀ mọ́tò, ọ̀rọ̀ kóṣẹ́sásọ, ọ̀rọ̀ táìsì, ọ̀rọ̀ fóònù, ọ̀rọ̀ aláǹgbá gúnra wọn ní gbangba ní gbogbo ẹ̀ pàǹtí ọ̀rọ̀ ni. Kò sí kankan nú ẹ̀ báyìí tó já sí lọ pẹ̀lú táfà fẹ́ máa sọ pẹ̀lú wọn lẹ̀, wọ́n á wá máa pìrìsẹ́ǹtì nǹkan míì fáwọn èèyàn tí wọ́n bá ń gbọ́ wá sí wọn bí ìgbà wípé aláṣejù làwọn èèyàn. Ṣé mọ̀ pé ẹni tó bá gbọ́ wípé ẹ̀ ń táfà bá ń challenge pé kí ni ìdájọ́ táìsì, torí gbogbo nǹkan lẹ́ẹ̀ máa sọ pé ìdájọ́ rẹ̀, táwọn èèyàn sì hó pé Allahu Akbar sànàbí gumẹ́tò. Subhanallah. So ẹni tó bá gbọ́ kinní yẹn yóò máa ráwọn èèyàn bí ìgbà pé wọ́n jẹ́ aláṣejù lórí nǹkan tí wọ́n ń sọ. But nísìnyí ọ̀tọ̀ ní nǹkan táwọn èèyàn ó máa sọ, ọ̀tọ̀ ní tẹ́ máa sọ. So kinní yẹn jẹ́ kí n rántí ìkànnú àwọn àgbàlagbà tí wọ́n jáfa nílẹ̀ Yorùbá yìí, tá a sì ń bẹ lọ́hùn fún wọn wípé gbogbo àwọn ibi tí wọ́n kù sí àtàwa náà kọ́lọ́hun kó ṣàtúnṣe wa ká tó lọ pàdé Ọlọ́run. Nígbà táwọn èèyàn ń tako àwọn èèyàn lórí oògùn ṣíríkù, oògùn tó kó ẹbọ sínú, gbà tí bàbá yẹn ó jáde, bàbá yẹn ní aburú wo ló ń bẹ ń bi kẹ́yìn ó mọ oògùn tó lè fún ẹni tínú bá run láti lò, oògùn ká fún yàn aláboyún pé kó máa lò láti bímọ wẹ́rẹ́. Ṣé nǹkan táwọn èèyàn ń sọ nìyẹn? ní táwọn èèyàn ń sọ kọ́ ni tí wọ́n ń gbé jáde. So bí wọ́n sì máa ń ṣe nìyẹn. Gbogbo nǹkan ló ní ìdájọ́ nínú Islam, but ìdájọ́ rẹ̀ kì í ṣe bákan náà. Ìmí lè jẹ́ tọ́, ìmí lè jẹ́ haram, ìmí Ọlọ́run ọba lè fi ilẹ̀ fún wa. Ẹ jẹ́ n parí ẹ̀ pẹ̀lú hadith kan. Ó ń bẹnu al-Imam Tirmidhi, wọ́n gbé hadith yẹn jáde. Ó ń bẹnu àwọn tírà mìíràn bíi Musnad Imam Ahmad. Sheikhul Albani rahimahullah wọ́n hassana hadith yẹn. Hadith Alfa wa Salman al-Farisi ni. So Alfa wa Salman al-Farisi radiyallahu anhu sallallahu alayhi wa sallam nípa asam waljubnu walfira. Òun náà ní bí bọ́tà, bí milk, omi wàrà tó ti dídì tí wọ́n ti ṣe tó ti dì, àti bí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí kí ni ẹ̀kẹ́ná ti ń pè kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbó, ẹranko gbó. Ìgbà tí wọ́n béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam, nǹkan tá nàbì sọ òun ni wípé alhalal ma ahalla Allahu fi kitabi wal haram ma harrama Allahu fi kitabi wa ma sakata anhu. Ànábì ní tó jẹ́ halali òun náà ni nǹkan tí Ọlọ́run bá pè ní halali nínú tírà rẹ̀. In tó sì jẹ́ haram òun náà ni tí Ọlọ́run ọba bá pè ní haramu nínú tírà rẹ̀. Then in tọ́lọ́run ọba bá dákẹ́ ń bẹ̀, Ọlọ́run ọba dákẹ́ ń bẹ̀, so ó gbójú, Ọlọ́run ọba fojú fo fún yín nìyẹn pé ẹ ṣe bó bá ṣe wù yín, ẹ ṣe bó bá ṣe kí ni, bó bá ṣe wù yín. Sorú àwọn nǹkan ẹni sọ jáàmà wípé àwọn ìdájọ́ gbogbo nǹkan kì í ṣe ẹyọ ọ̀kan. Then àwọn nǹkan tó jẹ́ nǹkan tá ń lò tọ́mọ èdè yẹn ní bùkátà sí láti lò ìpìlẹ̀ halali ni, àfi tá a bá rí nǹkan tó sọ di èèwọ̀, bóyá lóhun gangan àbí pẹ̀lú sábàbí kan, pẹ̀lú sábàbí kan pé kíní yóò kó nira báyẹn, ó ti di haram. So gbogbo àwọn nǹkan yìí ẹja lọ mọ̀. So ẹ má jẹ́ ká máa dojú ọ̀rọ̀ ẹ̀sìn rú fún àwọn èèyàn mọ́, torí pé bí táfà ti ń sọ àwọn èèyàn ń hó, wọ́n ṣe Allahu Akbar, wọ́n ṣe gbogbo ẹ̀, bó ti já sí pé most of àwọn èèyàn náà ní nǹkan ò tí ì fi bẹ́ẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀, but ẹ kàn sáà jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. àwa tá a jẹ́ àfà tá à ń ṣe wáàsí, tá à ń bá àwọn èèyàn sọ̀rọ̀, ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run ọba. Ẹ jẹ́ á mọ̀ pé gbogbo ohun tá a bá sọ fáwọn èèyàn àwa náà ó ṣàkáǹtì ẹ̀. Tó bá jẹ́ tó bá tọ Ọlọ́run ta nẹ́bì mu, àá gbẹ̀san ládá tó dáa lórí ẹ̀. Tó bá sì jẹ́ tí ò bá tọ Ọlọ́run ta nẹ́bì mu, àá gbẹ̀san burúkú. Ọlọ́run ó san wá lẹ́san tó fìtì èèyàn lórí nǹkan yẹn. So torí ẹ̀ ká má tara àwọn èèyàn sọ́ra wa do lórí ibú, torí pé a fẹ́ please àwọn èèyàn, a fẹ́ sọ tí ó dùn máwọn èèyàn,
ká má sọ̀rọ̀ àwa dolórí ibú látara ẹ̀. Ẹja sọ ohun tó jẹ́ tọlọ́run tànẹ́bì nìyí. Ẹ̀mí àwọn èèyàn ò sí lọ́wọ́ wa, ẹni tọ́lọ́run bá fẹ́ fi mànà yóò fi mànà. Ṣùgbọ́n ká máa wá sọ pé àwọn èèyàn kò nú ìsìláàmù ń tìtorí pé wọ́n ń sọ òfin ẹ̀sìn. So akúkú já sí pé a nídìí ká sòfin ẹ̀sìn kankan mọ́ nìyẹn. Ẹ nídìí kẹ́ sọ̀dájọ́ ọtí, ẹ nídìí kẹ́ ìdájọ́ bàbá Ìjẹ̀bú. Nísìnyí téèyàn bá pàdé bàbá Ìjẹ̀bú lóde, irú wáàsí wo lèèyàn fẹ́ ṣe fáwọn èèyàn bí ìbá ṣe pé wáàsí tẹ́tẹ́. Tẹ́ bá pàdé bàbá Ìjẹ̀bú sí níbi tí bàbá Ìjẹ̀bú gbalẹ̀ dé, wáàsí wo làáfàá tó bá jẹ́ ni Ọlọ́run ó ṣe fúnrú àwọn yẹn tí ò ní mú mọ́lú ìṣọ́ wọn lára kúrò níbi tẹ́tẹ́. Wọ́n ó gbà wọn ò gbà yóò sọ tiẹ̀. Ṣùgbọ́n ní sìkáfà kankan pàdé bàbá Ìjẹ̀bú lóde kó wá fún bàbá Ìjẹ̀bú wá fún un lówó kó máa wá sọ fún bàbá Ìjẹ̀bú wípé mo dá yín mọ̀ dáadáa, ẹ jù báyìí lọ, ẹ fi kówó yín. Ẹni yẹn yìí ṣàfáà gidi, kò wá ní kìámà gidi fáwọn èèyàn fúnra àwọn èèyàn bẹ́ẹ̀. Kéèyàn pàdé irú ọmọ wa Bobrisky tó jẹ́ Idris tó sọ̀rọ̀ ẹ̀dóbìnrin, ṣé alájà ló fẹ́ pè ní àbálájì? Wàá kàn máa ní akí Bobrisky, Ọlọ́run jò dáa fún yín jù báyìí lọ, Ọlọ́run jò máa dáa fún yín sí. Ẹni yẹn ò wá dáadáa fúnrú ẹni yẹn, because ó gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ wípé ìgbésí ayé tó ń lò nínú ìkànnú àwọn ọ̀nà téèyàn ń gbà fi tàpá sófin Ọlọ́run ni. Ṣérù yẹn náà sàn ní sòfin fún un. Tán bá sọ fún un pé ìgbésí ayé tó ń lò dá tó bá kúrò nínú Islam tó lòun ò jẹ́ mùsùlùmí mọ́, sòsé yẹn wá sọ wípé káwọn èèyàn má sòfin Ọlọ́run ká wá dákẹ́. Torí ẹ̀ ká bẹ̀rù Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. Tá ànábì fi kú ń sòfin Ọlọ́run, táwọn sàábì ànábì fi kú wọ́n sòfin Ọlọ́run. Gbogbo àwọn ìmáàmù tá a mọ̀, ìmáàmù Málìkì ni, ìmáàmù Abu Hanifa ni, Málìkì ni, Shafi'i ni, Ahmadu ọmọ Hanbali ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn sọ òfin Ọlọ́run, wọ́n sì tún kọ́, wọ́n dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ tí wọ́n fi lọ pàdé Ọlọ́run ni. So bó wà láwa ó ní nǹkan kan mìíràn tí subhanallah. So mo fẹ́ sáré gẹ́tì nǹkan kan. Ṣẹ́rá àwọn nǹkan tí ó ń bẹ lórí ilẹ̀ yìí, àwọn àfáà jẹ́ àmọ̀ wípé ó pín sí bí ọ̀nà mẹ́ta. Láwọn nǹkan tá a sọ pé ìpìlẹ̀ wọn Ọlọ́run dákẹ́ lórí ẹ̀, Ọlọ́run ọba fi ilẹ̀ fún wa ká ṣe bó bá ṣe wà, ó pín sọ́nà mẹ́ta. Àwọn kan bẹ tó já sí pé tẹ́ ẹ bá ti rí wọn ẹ ti mọ̀ wípé aburú pọ́nbélé làwọn eléyìí, aburú pọ́nbélé òun làwọn eléyìí. Irú àwọn yẹn abẹ́ haramu náà ni ó wà, torí pé wala tulku bi aydikum ila tahaluka àtàwọn àyà tó lọ bẹ́ẹ̀. Ìmí ń bẹ tó já sí pé eléyìí ẹ ti mọ̀ pé eléyìí kò ní ìnira kan tí ń kó báyàn, ká jẹwédú kò kó nira báyàn, ó tún wá ń fà níwá ní. So ìyí ó ń bẹ lábẹ́ tó jẹ́ halali, tẹ́ẹ̀ ní sẹ̀sẹ̀ máa wá ẹ̀rí pé ẹ̀rí wo ló ní ẹ jẹwédú, kí ni ìdájọ́ ewédú, kí ni ìdájọ́ ẹ̀fọ́, kí ni ìdájọ́ úgú, kí ni ìdájọ́ ọlá, tẹ́ẹ̀ ní máa wá yọ̀n kiri. Ẹlẹ́ẹ̀kẹta òun ni tó já sí wípé ó láburú nínú, ó dẹ̀ láǹfààní lára. Èyí tó jẹ́ pé aburú ni èèwọ̀ ni, èyí tó jẹ́ pé àǹfààní pọ́nbélé ni ẹ̀tọ́ ni. Èyí tó wá láburú tó láǹfààní á wá wò ó, ṣé aburú rẹ̀ ló pọ̀ ju àǹfààní ẹ̀ lọ ni àbí àǹfààní ẹ̀ ló pọ̀ ju aburú rẹ̀ lọ? Táǹfààní ara ẹ̀ bá pọ̀ ju aburú ẹ̀ lọ, halali ni. Tí aburú rẹ̀ bá ti pọ̀ ju àǹfààní ẹ̀ lọ, haramu náà ni ó bọ́ sí. Tó bá wá equal, tó bá ṣe déédéé 50-50, haramu ló máa jẹ́. Tẹ́gbọ́yé, èyí tí aburú rẹ̀ bá pọ̀ ju àǹfààní ẹ̀ lọ, haramu ni. Èyí tí aburú rẹ̀ àti àǹfààní rẹ̀ bá ṣe déédéé ara wọn tó jẹ́ 50-50, haramu ni. Èyí tí àǹfààní rẹ̀ bá ti gbé pẹ́ẹ́lí ju aburú rẹ̀ lọ, òun ló jẹ́ halali nínú rẹ̀, nínú èyí tó bá rí báyẹn. Ìyẹn ni yóò bọ́ sábẹ́ òfin ìdájọ́ tí ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ Islam wípé al-maslahatu ar-rajihatu muqaddamatun ala al-mafsadati al-marjuha. Al-maslahatu ar-rajiha muqaddamatun ala al-mafsadati al-marjuha. So àǹfààní tó bá pọ̀ tó lékè òun là á gbé síwájú aburú tó bá kéré lábẹ́ àǹfààní yẹn lọ. So abẹ́lẹ́ ọ̀gbọ̀n Allah subhanahu wa ta'ala kó ṣàlékún mímọ̀ wa, kó ṣàlékún àgbọ́yé wa, kó ṣàlékún òdodo lórí ẹ̀sìn wa. Àtàwọn àti gbogbo àwọn àyà wa táwọn yìí náà, àtọ́mọ̀ àyà wa fa Abdul Basit àpọ́nlé ànábì yìí náà, àti gbogbo kálukú náà abẹ́lẹ́ ọ̀gbọ̀n ọba kó jẹ́ ká tán lórí dáadáa, ká tán lórí tí ó mú wa rí ọ̀nà ọlọ́run ọba. Wala la ilaha illallah. Hada wa sallallahu wa sallam ala nabiyyina Muhammad
وعلى آله وصحبه. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.